Kí ló dé tínú Rónkẹ́ ń dùn báyìí lẹ́nu? Inú Rónkẹ́ wà ní dùn. Tó yẹ pé mi àti ọ̀dọ̀ Tòkunbọ̀ láti ń bọ̀ nsìn tó jẹ́ àtẹ́ǹtì dáadáa. Tòkunbọ̀ tó ṣe pé kò tiẹ̀ kí ń àtẹ́ǹtì sóhun rárá. Tòkunbọ̀ ṣe lórin sí kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́wàá. Ẹ ṣe. Ó dà pé ìwọ Tòkunbọ̀ ìwọ like ẹ̀ gan. Like, mo love Tòkunbọ̀. Ṣé wọ́n mọ̀ pé Tòkunbọ̀ is handsome? Yeah. Is tall? Ó dẹ̀ wà sexy and good. Tòkunbọ̀. Iná rọ̀, ọkọ̀ ọmọ tí ó kọ́wọ́ bẹ̀rù iná rọ̀, ẹ̀sọ̀ dí mú kẹ́, ẹ̀ka wọ́n kan sókè, ẹ̀ka wọ́n kan sí bàbàrà ìdí, kájọ mi àjọ lọ, olómi dákun dákun jọ̀wọ́, súnmọ́ mi dákun dákun bèbí mi, kóró ṣèèdì pátápátá. Mo mọ̀ kọ́ lóun àti Tòkunbọ̀ tiẹ̀ ti rotate, mọ̀ ṣé kan ní ilé sọ reason tẹ̀ ṣe ń kọrin fún mi báyìí? Ṣé kò tí gbọ́n pa ẹ̀? Ṣé kí n bẹ? Ẹ mọ̀ mí náà, èmi á bẹ o. Anyway, Rónkẹ́, o ì tí gbọ́. Wípé Tòkunbọ̀ ó ti ń go out pẹ̀lú Ayọ̀ láǹkì. Tòkunbọ̀. Ṣé àbí Ayọ̀lá ni Tòkunbọ̀ láti èyí fún láti ẹ̀kan tó sọ pé ayọ̀ mi. Ó ẹ̀yìn ọ̀rẹ́ mi, èmi ní láti jẹ́ ìṣẹ́ mi. Ṣé kò tí sọ fún? Ó rò pé àwọn ọ̀rẹ́ wa alábọ̀sì kiri pé wọ́n ì tí ì sọ fún ẹ. Gbọ́ ọ̀rẹ́ jẹ́ àbọ̀jàre. Orí ẹ̀ ti dà wà lábùsù. Fi ọmọ alẹ́ láì lọ́rùn sílẹ̀. Mi ti ń sọ fún ẹ, wọn yóò lè láìkẹ́. Wọ́n yìí sí pupa pupa tó ọmọ ẹ lọ báyìí, ọ̀nà tí ẹ lọ báyìí, kò ní ever cross. Ó kí ìwà tiẹ̀ kó máa ṣe bí bàtà ìpàdé kó máa gallivant kiri. But this girl is not a town like you. So yẹ bẹ́ẹ̀, she is preserved, she is green, only tush. Kí ló wá sọ? Tony. O lè mọ story nípa ọmọ ìtòrí tó mọ ṣọ́gbọ́n mi ọmọ alátàǹsọ yìí I just go in the same area ni so I can give you a gist mo lè fún ẹni gist ọmọ yẹn. Ó ti tọ́jọ́ ṣé fẹ́ ló mọ ọmọ yẹn tó mi ni mo sọ fún mi náà ṣé fẹ́ ló mọ tó mi ni I said I like that girl ó ti tó mẹ́. Èmi sọ tèmi fún yín ẹ fẹ́ gbàgbọ́ ẹni gbé ilé kan house. Mo ní mo like ẹ ìwọ ńkọ́ ó stop ẹ ó mọ nǹkan tó bá ti ṣe kí ni tó bá ti like ẹ wá rọra ṣe kí ni wàá kására ẹ ni o ti gbọ́ pàdé ọ̀rọ̀ wà lọ́wọ́ ara ẹ mo ní mo like ẹ kò lè sọ fún mi pé o mọ̀ tó bá mọ̀ ọkọ ó lè mọ̀ tó mi nà. ọmọ ìfọ ni I know this girl is not good for you. Ọlá so ẹ̀yin méjì Tony. Father. Boy, Father. come on, look at you, man. I'm so happy to see you. Oh, meet boyfriend me. Tòkunbọ̀. Father. It's a pleasure, Mo ti miss ẹ jù. Kí ló ṣe lọ́gbà wa? Mo ṣe fún mi admission. Just give me admission. Mo ṣe fún ẹ ládmission. Kí ló ṣẹlẹ̀ sí? Bàdà, ó ti fa wàhálà ń bẹ̀ yẹn wọ́n àti wá lé ẹ. Ṣé fẹ́ káwọn èèyàn máa gbọ́ ni? Èmi ń lọ hostel. Ibo ni gbé? Mo èmi 812. Ọlọ́run ti mú ẹ o. Ọlọ́run ti mú ẹ. Mama track it down. Mama chase it every minute. Àbí kí mi máa ṣọ́ ẹ kó má fa wàhálà bó ṣe máa ń fà. Ìwọ lè trace him. Bàdà,
mo mọ̀ pé wàhálà táwọn parents wa ń ṣe lé wa lórí kò kéré rárá. Adakun tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ má ṣe wàhálà ń bíbá ẹ mọ́ o wo 3 years tó baby I'm coming wo 3 years tó lò ní school yẹn bó ṣe waste tó wá dá ẹ sí for year 1 kò dáa o ṣùgbọ́n jẹ́ fún ẹ nọ́mbà mi wò ẹ̀mí tí ń complain. Different person. 080 230 444 52. Hey. Kò pè mí o. I'll call you. All right baby bye. I'll expect my call o. Hey. Kí ló dé gan? Ọ̀rọ̀ wo lẹ ń sọ látẹ̀? Bàdà ni a máa close gan. Èmi náà rí bẹ́ẹ̀. Mo rí pé close gan tẹ́ ẹ ti mọ̀ra yín. Kùnbó máa ń jowó o. Jẹ́ kí n jẹ́. Jẹ́ kó sọ́ra. Má bínú. Jẹ́ ká lọ. Hello? Yeah. Okay, man, my bad. Yeah. Okay, we should go. My bad, sure. Later, sure. Alright. Ta ló ń bá tọ̀ lórí fóònù? Ọ̀rẹ́ mi ni, actually class rep mi. Ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ lórí fóònù. Ọ̀rẹ́ ló ń bá sọ̀rọ̀ ló ṣe tó lè sọ̀rọ̀ dáadáa bí èèyàn. Kọ́kọ́ gbé fún yẹn fún mi náà. Bàbá, kí ló dé pọ̀ sùn sẹ́yìn? Mi ò sẹ́yìn. Ìgbà tá ti kúrò nílé ni mo ti wo súra ẹ̀. Ni mo ti ń wẹ̀ nígbà tó gbé Arsenal tó gbé lórí palm slippers ni mo ti rò pé ìgbésẹ̀ ẹ̀ lè ní ó máa lágbára gan ni. Kí ló ń ṣe ẹ náà? Àṣìkẹ́ ẹsẹ̀ kọ́ bọ́dún odò ọ̀ní tí ń fà. Tọ́lá kí ní kejì bọ́ kọ́kọ́ lọ́wọ́ ṣẹlẹ̀. Tina. Tina. Kí ni Tina? Wọ́n fara ìbáyìí. Wọ́n lórí ìlú kọ̀ọ̀kan. Kí ló ṣe? Tina kó wa Patrick yìí náà. Kí ni? Àwọn neighbors. Ṣùgbọ́n màá nù mí ta ni. Kò sound alright àtọ́ kò ń ṣe nǹkan ọlọ́pọlọ Tina. Ṣé o ti mú gbọ́ ni? Àbọ̀ tí mo bí ọ? Èmi ni ṣé mo fẹ́ wà ní ẹ̀ta? Oya àtẹnumọ́. Oya àlọ́mọ́. Àti promise ọ̀rẹ́ pa ń bọ̀ pàtí yìí. Mo rò pọ́ ọ̀rẹ́ ni. Ọ̀rẹ́ ni kò ní jẹ́ kó má fi promise jẹ́ àlè. Ṣé àbọ̀ tí mo fẹ́ yẹn náà? Àṣírí ẹ̀ ti tó wà lọ́pẹ́ yẹn náà. Oya bọ́ṣì lórí burúkú wọn tí mo ti pàdé ẹ̀.